ẹgbẹ́ tá a ṣe tá a rówó jẹun, ẹgbẹ́ tá a ṣe tá a rówó raṣọ, a ò gbọ́dọ̀ gbọ́ Gani lẹ́nu yín mọ́. Ó kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire tá a ní òtítọ́ tá a dẹ̀ ń fi òtítọ́ ṣe. Á délẹ̀ lérì ibi òde nípa wá kú. Gbogbo tẹ́lẹ̀ kókókó á dẹ̀rọ̀ fún gbogbo wa o. A kó àfaradà èso oúnjẹ, àfaradà àwọn ẹ̀yà kan tí wọ́n wá ń pa wá. Lágbára àwọn onílẹ̀ á borí wọn, agbára Ọlọ́run. Èsì ọ̀rọ̀ sí ọ̀rọ̀ tí òṣì ààrẹ sọ tó lóun òṣì ààrẹ Gani Adam. Kìí ṣe àgbàlagbà ni èèyàn ti ń kọ́gbọ́n. Ọmọ burúkú jọ̀hún òun ló di bàbá burúkú báyìí. Wọ́n dẹ̀ ní ọmọ tí ò mọ ẹjọ́ ọkọ̀, tí ò mọ ọ̀rọ̀ ọkọ̀, òun náà máa ń lọ níṣẹ́ dé tùrùtùrù. Fún ìdí èyí, òṣì ààrẹ tí Gani Adam bá tẹ̀ rán ẹ níṣẹ́ tó bá ní làákàyè ni, tó bá gbọ́n ni, ìwọ Dáúdà tó pèrè ní òṣì ààrẹ ni mo bá wí o, àti ààrẹ tó rán ẹ, ẹ̀yin ni mo ń fún ní èsì ọ̀rọ̀. Ó ní àwọn tí Gani Adam tó gbẹ́ léyìn òun ni Sunday Igboho ń lò. Ìwà ìlara àwọn wo ni Sunday, àwọn wo ni ààrẹ gbẹ́ léyìn, àwọn wo? Ìwọ Dáúdà aláìmọ̀kan, òpònú, ayírádà wá ń dárúkọ Gani Adam fúnra rẹ̀ àfibíṣú lóore ni. Àwọn tí wọ́n dárúkọ yìí gangan ló gbé Gani Adam léyìn. Tó o bá mọ̀ tán kó lọ wá ìtàn. Kì í ṣe Gani Adam ló tréni wọn, àwọn gangan náà tréni Gani Adam. Ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ̀ ń fi ọkàn àti ara àti gbogbo tẹ́ ẹ ní tẹ́ ẹ fi ń ṣe òtítọ́, ilẹ̀ á gbè yín. Dáúdà tó pèrè ẹ̀ ní òṣì ààrẹ, iṣẹ́ tí àrànràn ò ní jẹ́ àìwá mọṣẹ́kọ̀ọ́ ẹ̀, àìmọṣẹ́kọ̀ọ́ ọmọrogùn ló fi ń torí bomi gbóná. Kò fẹ́ kó lọ bá ààrẹ dáadáa kó lọ tẹ̀ nínú. Ààrẹ ò tréni ẹnìkankan, àwọn yẹn gan ló tréni ààrẹ. Sunday arọ tí wọ́n ń dárúkọ, ṣé Gani Adam gba lérí ni? Kò rẹ́ẹ̀tì yàrá kan rí, ọ̀dọ̀ Sunday arọ ló ń gbé. Tí wọ́n wá ń sọ wípé àwọn tí Gani tréni òun náà ni Sunday ń lò. Ìwà ìlara yẹn wá mú gbogbo yẹn wá porí pọ̀ sọ́nà kan, àfìmí tẹ̀ ń bá kiri ìwọ Dáúdà àti Gani ọmọ Àdàmú. Ta ló tréni? Níbo ló ti tréni wọn? Wàá ló ń jàgbára wo ló jà? Níbo ló ti jà? Tíìmù wo ló lídìí lọ rí? Ní gbogbo ìgbà tó le koko tí wọ́n ń gbé ẹ sá kiri ni. Àwọn ẹntọ́rẹ́jì náà ló ń gbé ẹ kiri. Àwọn ẹntọ́rẹ́jì náà ló ń gbé ẹ kiri. Tó dẹ̀ ń bá àfìmí tó ń bá kiri. Dáúdà tó pèrè ẹ lóṣì ààrẹ. Ààrẹ Ọjọ́ má jẹ́ ń tún gbọ́ pé o tún sọ pé o tréni àwọn kan mọ́. À ń wò ẹ́ fún ẹlẹ́sì ọ̀rọ̀. À ń wò pé bóyá wàá yí padà ni. Ó wá ń gẹ̀rẹ̀gẹ̀jigẹ̀ nínú ìbàjẹ́. Ìwọ ààrẹ Gani Adam ọmọ Àdàmú, wọ́n ní ibà kọ́. Ìyálọ̀ bá pè ibà Gani Adam, ibà kọ́. Èmi pẹ̀lú ẹ̀gàn ò sínú ẹgbẹ́ tó ń gbọ́ mi wò mí dáadáa. Torí ó ń sọ pé gbogbo èèyàn ló jùlọ, gbogbo èèyàn ló lágbára jùlọ. Agbára wo lo ní? Níbo lo ti ní? Kí ló mú ẹ bú sẹ́kún lọ́wọ́?
nígbà táwọn ọlọ́pàá kọlù wá ní Ọ̀wọ̀ ṣé bó bú sẹ́kún ni àwọn tó dárúkọ ẹ̀ ló gbé escape o ìwọ Dáúdà ń ṣẹnu yankanyankan ń dárúkọ tẹ́pà kò lè yà mí lẹ́nu apá kan Yorùbá apá kan Fúlàní ẹ máa bá rán dandan kiri èsì ọ̀rọ̀ yìí ń bọ̀ o torí pé bẹ́ẹ̀ ṣe ń bá OPC jẹ́ lọ a ò lè faramọ́ a dẹ̀ lè máa wò yín níran ẹ ò lè bà ìran wa jẹ́ tẹ́nìkan bá ti wá sọ̀rọ̀ ẹ lọ káwọn kan jọ pé kán máa fún wọn lésì ìwọ Gani náà wá kágbádárù bí aṣọ àlùbọ́sà Gani Adamu wọn mú bá wí o onílara.